ẹ̀yin èèyàn fọ́nrán mi mọ̀ tó ti jáde lórí ọ̀rọ̀ chameleon náà mọ̀ ni àṣẹ kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè mú now ẹ wo fọ́nrán tẹ̀ ń wò yìí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ náà kó tó di pé ọ̀rọ̀ oní dispatch rider ṣẹlẹ̀ òun nìyẹn Ramon lórúkọ ẹ̀ òun ni wọ́n ń fà lọ yẹn àwọn èèyàn wá wà ń bẹ̀ wọ́n ń bẹ̀ wípé ẹ dákun aláàjì ẹ filẹ̀ kò dáhùn ó sá ń fa lọ bí ìgbà tí wọ́n fẹ́ lọ pa ẹran ọ̀rọ̀ ọmọkùnrin yẹn tó ń sọ pé fóònù mi dà àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà lẹ́yìn sọ pé fóònù rẹ̀ ń bẹ lọ́wọ́ àwa má wọ̀rí gbàtàn tí náà fi ọ́lẹ̀ mọ́ lọ máa gbé voice yẹn sókè kó tó wá di pé tó ní dispatch rider ṣẹlẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan clarification kan mo fẹ́ mú wá láàrin yẹn mo máa gbé ẹ̀yin èèyàn débẹ̀ ẹni tí Ọlọ́run ò lè mú kò tí ì dá bó bá níwà àbàjẹ́ kan tó ń wù tètè tọwọ́ ẹ̀ bọ́lẹ̀ torí Ọlọ́run ó tó mú wọ náà láì. ẹ̀pẹ̀ ìyẹn ìkan ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Nàìjíríà mọ̀ tí wàá kọjá rádaràdà báyìí ẹ̀gbọ́n táwọn bandit ń sọ fún ìjọba ni wọ́n ní ìjọba ṣebí ẹlẹ́fẹ́ máa pa àwọn bandit lọ ẹ máa pa wọ́n lọ bẹ́ẹ̀ bá pa 10 ogún mi yóò tún dìde ogún mi tó bá wá dìde yẹn retaliation yẹn máa wá lágbára wọ́n ní kíjọba ó dẹ̀ díẹ̀díẹ̀ pé tí wọ́n bá dẹ̀ díẹ̀díẹ̀ pé kò ní sẹ́ni tí ó gbé nù lù kódà gbọ́n tó ń gbé agbègbè oríko wọn ní ráyè dúró nù lé bandit ní halẹ̀ mọ́jọba báwọn o ṣé ẹ rí pé àti wọ́ báyìí kọ́lọ́n kó ṣàánú wa ẹyẹ yẹn ìmí tó ń bẹ ń bì mo ṣe máa yànnà náà ẹ̀fẹ́ yẹn wa o ẹ mọ̀ bá mi share ẹ bá mi pín lógún ẹ pín lọ́gbọ̀n now ìmí ìtúrẹ́ o ẹ wo ọkùnrin ẹ wo fídíò yẹn ṣé ẹ rántí fídíò yìí ni olè ńlá kan olè ní tó ti lùbọn ní alẹ́ níkẹjà tó ti fi gba ṣéènì gold chain lọ́rùn alàgbà kan tí wọ́n ń pè lọ́bàmà ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ o ojú ẹ̀ lẹ́ ń wò yìí o bó ni wọ́n ṣe rí mú kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn mo máa gbé yín débẹ̀ ẹ̀yin èèyàn máa bá wa share fídíò yìí ẹ wá jẹ́ n bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ chameleon ẹ̀yin èèyàn àṣé ẹni tí Ọlọ́run ò lè mú kò tí ì dá now ṣẹ́ríṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ chameleon tó wá di pé wọ́n mú sìn tó tún na oní dispatch rider kódà ìròyìn kan tá àti ìfìdí ẹ̀ múlẹ̀ a sì ń gbọ́ bọ́ àti ìṣú ọ̀pọ̀ yá òótọ́ ni pé wọ́n tún sọ pé oní dispatch rider yẹn náà pò náà kú now ìròyìn kan èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ òun la tún rí tí wọ́n sọ wípé gbàrà tí ìṣẹ̀lẹ̀ ti Ramon tó kọ́kọ́ kú tí wọ́n kọ́kọ́ náà fọ́nrán yẹn lè ń wò yìí tó ṣẹlẹ̀ wọ́n ní àwọn alágbára kan gbégbèsè kan o kí wọ́n paná ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ẹ̀yin èèyàn kódà ọjọ́ tí ṣẹlẹ̀ yìí tí wọ́n ló ṣẹlẹ̀ wọ́n ní ọjọ́ 28 nínú oṣù kẹjọ yẹn 28 of August òun gangan ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n ní arákùnrin kan sòkú ìyá ẹ̀ tí wọ́n porúkọ ẹ̀ ní Bákàrè wọ́n lọ́jọ́ yẹn gangan ní chameleon ló na Ramon tí wọ́n ní wọ́n fi òkà pàǹpà gbá lójú tí wọ́n fi brutalize gbogbo ara ẹ̀ kódà wọ́n ní injury tó ní wípé affect brain yẹn ó lọ́rọ̀ ẹ fi padà já síkú now wọ́n nínú 28 wọ́n mú lọ ẹ̀rí fọ́nrán tẹ̀ ń wò yìí tí wọ́n ti fẹ́ lọ fìyà jẹ gangan òun lẹ́ ń wò yẹn bí chameleon ṣe mú lọ nìyẹn o bí ìgbà téèyàn bá fa ẹran lọ pé ìsàjẹ́ ń lọ pa bọ́n ṣe mú lọ nìyẹn now ẹ rí i pé bá ṣe mú lọ wọ́n ń bẹ̀bẹ̀ àwọn èèyàn ń bá bẹ̀bẹ̀ ṣùgbọ́n kò gbọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí ibi tí wọ́n ti wá lọ nà án lẹ́yìn ìgbà tí wọ́n nà tí wọ́n ní wọ́n fìyà jẹ tán dáadáa ni wọ́n wá lọ fà fọlọ́pàá ọ̀dọ̀ ọlọ́pàá tí wọ́n ní wọ́n fà lọ làwọn yẹn ti rí i pé ẹ̀jẹ̀ máa ń yọ mú ẹ̀jẹ̀ ń yọ létí ni wọ́n fi gbé lọ sí hospital ilé ìwòsàn tí wọ́n gbé lọ ibẹ̀ ni ó ti di pé àwọn ilé ìwòsàn gbìyànjú kó tó di pé wọ́n ní ó ní brain injury kó tó wá di pé ó wá kú gangan lọ́jọ́ 17 ìyẹn 17th of September lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ tó ní dispatch rider tó ṣẹlẹ̀ ṣe ti rí àlàfo ọjọ́ tó wà láàrin ẹ̀ ọjọ́ tí tó ní dispatch rider ṣẹlẹ̀ ó ní Ramon kú ẹni tí wọ́n ń fà lọ bí àgùntàn tí wọ́n fẹ́ lọ pa yẹn ọjọ́ yẹn ló ń kú eléyìí gangan ló wá fún àwọn fámìlì ẹ̀ lórí ọ̀fẹ́ torí ọ̀rọ̀ yẹn ò trend dáadáa tẹ́lẹ̀ ẹ get eléyìí opportunity yẹn làwọn fámìlì ẹ̀ náà wá lò tí wọ́n fi sáré rí pariwo ọ̀rọ̀ síta wípé bẹ́ẹ̀ náà ni ó nà ọmọ wa o torí pé
ọjọ́ tó fìyà jẹ onídispatch rider làwọn náà yẹn sáré lo opportunity ẹ̀ láti pariwo ọ̀rọ̀ yẹn síta tó rọ́jọ́ yẹn gangan náà ni Ramon kú. Gbàrà táwọn èèyàn wá gbọ́ yẹn ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó pọ̀ níbi tó ti fìyà jẹ dispatch rider àwọn èèyàn ṣe fídíò yẹn tó wá ń trend káàkiri. Ibẹ̀ ni misinformation ti wáyé táwọn èèyàn rò wípé dispatch rider yẹn náà ti kú lọ́jọ́ yẹn. Dispatch rider yẹn ò kú lọ́jọ́ yẹn, Ramon ló kú. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ àti wọn ni wọ́n gbé pé kí wọ́n paná ọ̀rọ̀ yẹn. Wọ́n ní gbàrà táwọn tí wọ́n jẹ́ ọ̀gá àwọn abẹnugan tí wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ pé kí wọ́n paná ẹ̀ tí wọ́n ti lè gbọ́ báyìí wípé fọ́nrán mi tó ti jáde ó tó ti nẹ lòmí o kíá àwọn yẹn sáré yẹrí. Wọ́n ní kó yà lọ́mọ rán nǹkan ẹ̀ kò kan àwọn mọ́. Òun ló fìdí wípé ọ̀rọ̀ dọ̀rọ̀ ọlọ́pàá táwọn ọlọ́pàá fi lọ arrest ẹ̀. Gbàrà táwọn ọlọ́pàá sì lọ arrest ẹ̀ inú ti ń bí gbogbo aráàlú pé Ramon tó náà ń jó ni ló ti kú lónìí yẹn tẹ́lómìn tún ṣẹlẹ̀. Ìyẹn ló fa protest táwọn èèyàn lọ ń protest níwájú Adéníjì police station kó tó di pé wọ́n gba signal wípé kí wọ́n gbé kúrò mẹ́. Ẹgẹ́t tó fi di pé protest ó gbàlú kan. Kí ni gbogbo láríjà ọ̀rọ̀ yìí? Ó ní wípé kò sẹ́ńtọ́lọ́hún ò lè mú. Bí èèyàn bá ń hùwà bàjẹ́ kan kó tètè jáwọ́ ńbẹ̀. Bó o bá lo lágbára ságbára ayé ni sẹ́yìn kan wà tọ́lọ́hún ò lè mú ni. Now ẹ wá wo bí tọ́rọ̀ ìwà dé ń sìn alágbára àṣekínní kan nǹkan sí tó fẹ́ ṣẹlẹ̀ ṣé kò lẹ́yìn báyìí. Ṣùgbọ́n gbogbo aráàlú sì ń wo ohun tí ó jí àbájáde lórí ọ̀rọ̀ yìí. Gbogbo àgbáyé ń wò pé kí ló fẹ́ jí àbájáde lórí ọ̀rọ̀ yìí kó tó wá di pé àwọn ọlọ́pàá gbé wọ́n detain ẹ̀. Ṣé wá rí fídíò tẹ́ ń wò yìí? Àwọn ọ̀rẹ́ Ramon àwọn ni wọ́n ṣe fídíò yẹn. Fídíò yẹn ni wọ́n wá release síta láfta àgbà títí dispatch rider tó ti ṣẹlẹ̀. Torí pé mi ti fi fídíò hàn yín tẹ́lẹ̀ ló jẹ́ kí n mú wá. Eléyìí túmọ̀ sí wípé ká rọra ṣe bó bá lóun mọ̀ yàn ìyẹn ò fẹ́ lórí ọ̀fẹ́ láti mọ̀ hùwà bàjẹ́. Bó bá wù tó lu òfin wàá jìyà ẹ̀. Gbogbo èèyàn lágbára yé ẹ̀kọ́ rèé o. Ẹ̀yin èèyàn sẹ́rí pé ọ̀rọ̀ ti dójú ẹ̀ Nàìjíríà báyìí. Bandit ń sọ fún ìjọba wípé bí àwọn ológun Nàìjíríà bá pa bandit 10 wọ́n ní èèyàn 20 míì tó jẹ́ bandit ó tún dìde. Wọ́n láwọn yóò dìde wípé yóò wá burú jáì. Wọ́n ní ṣùgbọ́n tẹ́ bá fẹ́ dán wò tẹ́ bá fẹ́ dí àwọn ẹ try kẹ́ máa pa wọ́n lọ kẹ́ wá wo ohun tí ó ṣẹlẹ̀ bóyá àlàáfíà máa wà bóyá àwọn agbègbè táwọn ti ń ṣòro bóyá wọn ò lè ṣiṣẹ́ bóyá wọn ò lè jáde bóyá wọn ò ní run àwọn èèyàn tán. Ṣé ẹ rí pọ̀rọ̀ wá ti dójú ẹ̀. Now ẹ máa gbọ́ o ìkan nínú àwọn ògbólógbò bandit wọ́n porúkọ yẹn ní Kashala Umaru. Òun ló ń fi ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí ìjọba wípé bẹ́ẹ̀ bá pa 10 nínú àwọn bandit 10 mi ò dìde. Àwọn 10 mi tó bá wá dìde yẹn wọ́n ó sọsẹ́ bí oró wọ́n ó sọsẹ́ bí oyin wípé àwọn tí ó forí kó yóò pọ̀. Ó wá ń sọ fún ìjọba o ó ní sẹ́rí gbogbo operation táwọn ológun ṣe tó yẹ pé bandit ni wọ́n ń target. Ó ní ẹ sọ fún wọn kí wọ́n ìyẹn kọ́ ni ó sort problem àwọn out. Wọ́n ní ìyẹn kọ́ ni ó jẹ́ kópin ó dé bá banditry pé the only thing tó lè jẹ́ kópin ó dé bá ni pé káwọn ológun kọ́kọ́ jọwọ́ lẹ̀ náà káwọn jọ jókòó káwọn wá ṣe meeting táwọn bá wá ṣe tán kó ní kálukú páàtì tó bá yẹ kó play ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá lẹ fẹ́ fagídí ṣe ẹ fẹ́ máa pa wọ́n pé bẹ́ẹ̀ bá pa 10 péré 10 mi ò dìde 10 mi tó bá wá dìde yẹn yóò wà burú jáì. Ẹ̀yẹ òbí tọ́rọ̀ wá dé àbí iṣẹ́ bandit ò ní wọn ṣẹnu wọ́rùwọ̀rọ̀ ń tòótọ́ ìgbà tó ti ń bá wọn ṣe peace meeting. Ibi táwọn ìlú kan ní Katsina tí wọ́n ti pè wọ́n jókòó ó ní Kashala Umaru ló ti ń sọ̀rọ̀ yẹn o tó ń bá wọn sọ̀rọ̀ pé ẹ sọ fún ìjọba o káwọn ológun yé dojú káwọn kan yé ilé àwọn kiri o bọ́ bá pa 10 10 mi ò dìde ẹ̀jẹ̀ ó sì sàn balabala kò sẹ́ni tí ó lè lóko gbogbo àwọn abúlé táwọn sì ti ń sọsẹ́ wọn dáràn. Ẹ̀rù pé nǹkan ti ṣẹlẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa. Àwọn ológun kan ti ń gbìyànjú wọ́n ń ṣe wọ́n bí ọṣẹ ṣe ń sojú ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe ń sojú tán pátápátá ká lè nísinmi. Kán pe meeting wọn papọ̀ náà kán ṣe kinní yẹn fún wọn. Gbogbo meeting tí wọ́n bá wọn jókòó tán lẹ́nu ọ̀rọ̀ yìí ò pé kán invite gbogbo wọn papọ̀ kí wọ́n sì ṣe gbogbo kinní yẹn fún gbogbo wọn. Ìyẹn ló máa dá o. Ẹ̀yin èèyàn ṣé ẹ rántí ọ̀daràn yìí ọ̀daràn tó lọ gba necklace ní alẹ́ níkẹjà lẹ́yìn alàgbà kan tí wọ́n kéde Gbénga Obama
ṣe rántí ẹ̀ tó yin babó ń babá ń bọ̀ ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ ọwọ́ wọn ti tẹ̀ o ẹ wá mọ̀ gbọ́ o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n nígbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tíráàkì ọ̀daràn yìí wọ́n ní wọ́n ń tíráàkì ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ọwọ́ tẹ̀ ìyẹn níjẹta 19th nínú oṣù táwa ẹ̀ lọ́wọ́ tẹ̀ kódà ẹ̀pẹ́ níbi tí wọ́n ló fara pamọ́ sí ibẹ̀ lọ́wọ́ ti tẹ̀ o wọ́n ní nǹkan bí aago 2 lọ́sàn-án òní wọ́n tíráàkì ẹ̀ tọwọ́ tẹ̀ kódà John Samuel òní wọ́n porúkọ ẹ̀ wọ́n ní ọmọ ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ló ní kódà John Samuel tẹ́ ń wò tó jọ̀daràn yìí wọ́n ní gbogbo àwọn iṣẹ́ burúkú ní í ṣe kéèyàn ó mọ fìbọn rọ́ọ̀bù wọ́n ní ògbólógbò ni ò pé kódà bá àṣàlẹ̀ ńlá ni nínú kéèyàn ó ṣiṣẹ́ iṣẹ́ olè jíjà pé ìbọn sì ń bẹ lọ́wọ́ ẹ̀ kódà wọn ní ìbọn tó lò lọ́jọ́ yẹn àwọn English pistol òní wọ́n pe ìbọn yẹn wọ́n wá ní iṣẹ́ tí ń ṣe pọ̀ o pé kó assassin èèyàn èrò lẹ́bàá ń bẹ̀ bí kó jíyàn gbé àwọn nǹkan burúkú wọ́n lò lẹ́bàá ń bẹ̀ kódà oṣù tó kọjá yìí òní wọ́n ní wọ́n fi ilẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n o ọmọ 28 years sì ni wọ́n ní wọ́n fi ilẹ̀ ọjọ́ 18th ìyẹn 18th of August 2025 yìí òní wọ́n ní wọ́n fi ilẹ̀ tó sáàfù 6 years jail ẹ̀ tán tí wọ́n yọ̀ǹda ẹ̀ tó sì tún wá commit another offence bóyá ló tọ́sẹ̀ kan síra wọn tó fi lọ attack yẹn tó lọ fi ìbọn gba necklace àti chain tán ní owó rẹ̀ lọ bí 40 million gbà yẹn kódà ìgbà tọwọ́ tẹ̀ tí ń rojọ́ bòròbòrò ó ní bẹ́ẹ̀ ni tòótọ́ òun ló ń lọ gbà á kọ́lọ́n kó mọ̀ ṣàánú wa kódà chain owó iyebíye àti necklace tí wọ́n ló gbà ó ń kà bòròbòrò ó ní 4 million péré ló ń tà kódà àwọn ọlọ́pàá wá sọ wọ́n ní àwọn sì wà lórí ọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn ọkọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ àwọn ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ pé tí ìwádìí àwọn bá ti tán tọwọ́ tẹ gbogbo àwọn tó kù gbogbo aráàlú àwọn ò mọ̀ fi tó wọn létí bí ọ̀rọ̀ yẹn bó bá ṣe ń lọ. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó alàgbà Ọlọ́ndáre Jímọ̀ wọ́n yin àwọn ọlọ́pàá pé àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá yẹn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe tí wọ́n fi tíráàkì John Samuel ọ̀daràn tí wọ́n fi tíráàkì ẹ̀ dáhùn tọwọ́ sí tẹ̀ bákan náà ilé ọlọ́pàá wá sí ìlérí ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣèlérí pé káràlú fọkàn balẹ̀ wípé àwọn ò mọ̀ gbìyànjú láti lè jẹ́ kí ààbò tó dájú kó wà nípínlẹ̀ Èkó ẹ̀yin náà tó wò ẹni tó jẹ́ DSP Babáṣèyí bí Olúṣèyí àwọn ni Deputy Police Public Relation Officer àwọn ló fi ọ̀rọ̀ síta kọ́lọ́n kó mọ̀ kó wa yọ ó lágbára.